ẹ̀yin tèmi níbi tí ọ̀rọ̀ yìí ń lọ báyìí ṣé kìí ṣe wípé àwọn ọkùnrin nínú Nollywood Yorùbá àwọn náà ti fẹ́ bẹ̀rẹ̀ sága wọn báyìí ṣé kìí ṣe pé àwọn gan ti fẹ́ bẹ̀rẹ̀ ìjà wọn báyìí torí pé lẹ́yọ kọ̀ọ̀kan ni oníkálukú tí wọ́n ti ń jáde lórí ọ̀rọ̀ tí Kcee èyí tó sọ nípa Ibrahim Chatta àti Murphy Afọlábí ẹ̀yin tèmi. Ní báyìí òṣèrékùnrin tá a mọ̀ ní Ọlámilékan Àyìnlá òun náà ti jáde o láti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Kcee èyí tó sọ ẹ̀yin ti tèmi eléyìí gbẹnu tán eléyìí lẹ́tìkẹ́ o ṣe ni arákùnrin yìí jáde láti wá fún ní ìkìlọ̀ wípé kó mọ ẹgbẹ́ rẹ̀ ó ní kó mọ bí ó ṣe máa sọ̀rọ̀ ó ní arákùnrin náà ó láfojúdi ẹ̀yin ti tèmi oníṣe ló jáde tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sáwọn tí ò kì í ṣẹgbẹ́ rẹ̀ eléyìí gbẹnu tán ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ kémi àti yín ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ọlámilékan Àyìnlá èyí tó sọ lórí ọ̀rọ̀ Kcee gbogbo ní tẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section ire o. Good morning, good afternoon, good evening, wherever you are. My name is still remain Ọlámilékan Àyìnlá 220. Kcee Jagaban wọ́n ni mo ń ṣe fídíò yìí fún èèyàn máa ń mọ ìwọ̀n ara ẹ̀ Kcee kò ń ṣèwọ́ ló yẹ kó ṣerú nǹkan ẹ̀ èèyàn máa ń mọ ìwọ̀n ara ẹ̀ àwọn Yorùbá dẹ̀ sọ pé ìwọ̀n oníwọ̀n la máa láàkí mọ̀ èèyàn máa ń mọ ìwọ̀n ara ẹ̀ ni mo rí fídíò tí Ibrahim Chatta ṣe do you understand and mo dẹ̀ rí fídíò tí wọ́n náà padà ṣe ó kó bá ara ẹ̀ gidi gan ni Kcee níjọ́ wo síjọ́ wo do àwa lè máa mọ̀ tẹ́lẹ̀ náà wá ti mọ̀ ń sìn Ibrahim Chatta ló yẹ ká mọ̀ àṣé bó ṣe ń pèrè ẹ̀kọ́ ló jẹ́ Kasim Jagaban Kasim Adesina aka Kcee Jagaban ó ga o so téèyàn bá ń rìn pẹ̀lú èèyàn náà yẹ kéèyàn máa ṣọ́ra kó máa wò pé báwo lélẹ́yìí ṣe jẹ́ báwo lélẹ́yìí ṣe lọ so mo kàn wá kí ẹ nílò ni mọ tó ń ṣe má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o kò ń ṣe gbogbo èèyàn lèèyàn máa ń rí fín kò ń ṣe gbogbo èèyàn lèèyàn máa ń rúdù sí o máa láwọn ibìkan tó máa dé tó máa calm o máa láwọn ibìkan tó máa dé tó máa wọ pé ẹ̀gbọ́n mi nǹkan ò ní ṣẹ̀ mí ifun tá a bá ń ṣe bí àjọjọ́ rẹ̀ tí gbogbo àjọ múra wa kiri èèyàn pèèyàn lórúkọ ní kó má respect èèyàn sometimes o lè pe bàbá ẹ lórúkọ bóyá ò ń ṣeré torí ìdùnnú àgbà olóúnjẹ máa ṣe jẹ́jẹ́ o gbogbo wa máa jọ wà máa bá wa sọ̀rọ̀ ẹni àbígbà tó yẹ pé ẹlẹ́gbẹ́ ni wá fídíò tó ẹ̀ṣẹ̀ ṣe ló tú àṣírí ẹ̀ náà fídíò yẹn òun ló tú àṣírí ẹ̀ àṣẹ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tíátà kò tí pé eléré 90 ní ẹ̀ ìwọ eléré 90 sáwọn eléré 50 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí sìn ó ti pẹ́ mo dẹ̀ ti fowó iṣẹ́ ìṣe nǹkan rẹ̀ first ilé aṣẹ́wó ti máa ń kọ́ lọ owó iṣẹ́ yìí ni mo fi lọ mo dẹ̀ sanwó owó gidi mo fún wọn bẹ́ẹ̀ first olóṣò ti máa ń kọ́ gbé owó iṣẹ́ yìí ni mo fi gbé 1951 mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ sí àwọn sẹ́ẹ̀tì wa táwọn àjọ bẹ̀rẹ̀ ni ẹ̀ wọ́n wá eléré 90 ni ẹ̀ mo tẹ̀ bí pé bóyá eléré 40 àbí eléré tí wọ́n náà súnmọ́ à 50 eléré 50 làwa o kò mọ tó ń ṣe máa ṣe kùn ẹ̀ kó lọ. látẹ̀ni lọ mi ò fẹ́ gbórúkọ mi lẹ́nu ẹ mọ́ àbí kí n gbórúkọ Austin lẹ́nu ẹ mọ́ tó bá ti lo ẹ fún wa tó bá ti rí wa tá a bá ń bọ̀ báyìí kó yà lọ́nà ó ti gbọ́ aláìlẹ́kọ̀ọ́.